ẹ̀wọ̀n ni Awikonko wà bí Nàìjíríà bá ń tẹ̀lé ètò. Bẹ́ẹ̀ ni, mò ń sọ mo sì tún sọ, kì bá jẹ́ pé Nàìjíríà jẹ́ ìlú tó létò tó sì ń tẹ̀lé ètò rẹ̀ ni, ẹ̀wọ̀n lọkùnrin Awikonko yìí bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí fún àwọn nǹkan tó ṣe. Ọ̀kan nínú àwọn iṣẹ́ tó lágbára táwọn èèyàn ń fojú ọ̀lẹ wò níṣẹ́ oníròyìn, yàtọ̀ sí iṣẹ́ olóṣèlú, òun nìkan sì tún ní iṣẹ́ tí ò kọ ibi ẹnikẹ́ni tí ń bọ̀ tẹ́lẹ̀ kó tó gbà á wọlé. Ìmọ̀ ìṣègùn ló lọ kọ́ nílé ìwé ni o, ìwé ọrọ̀ ajé nìwọ́ kà ni o, kódà kó ṣe iṣẹ́ sọ́jà nìwọ́ ṣe tẹ́lẹ̀, iṣẹ́ oníròyìn táwọn olóyìnbó ń pè ní journalism fààyè gbà ọ́. Ọ̀kan nínú ẹ̀ka iṣẹ́ olùbọ́pọ̀ èrò sọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè ní mass communications ni. Iṣẹ́ tó níyè púpọ̀ tó jẹ́ pé lẹ́yìn tẹ́ ẹ bá ka àwọn amòfin inú àwùjọ, àwa ló kàn. Torí bí àwọn lọ́ọ̀yà ṣe ń gba ẹjọ́ ẹlẹ́jọ́ rò tí wọ́n sì ń ṣèdájọ́ nínú kóòtù, làwa oníròyìn náà ń gba ẹjọ́ ẹlẹ́jọ́ rò sínú ìròyìn tàbí ètò yòówù tí a bá fẹ́ gbé jáde fáwọn èèyàn láti ṣèdájọ́ ẹni tá à ń ròyìn rẹ̀ yìí nínú ọkàn wọn. Ohun títí wá fi wá yàtọ̀ gédégbé sí iṣẹ́ agbẹjọ́rò tó sì tún fi lágbára ju iṣẹ́ agbẹjọ́rò gan-an ni pé oníròyìn kan ṣoṣo tó bá ń kó ìròyìn jọ ló dàbí lọ́ọ̀yà fẹ́ni wọ́n fẹ̀sùn kàn àtẹni tó fẹ̀sùn kàn ni fáwọn èèyàn láti ṣèdájọ́ onítọ̀hún bí làákàyè wọn bá ṣe mọ tàbí bó bá ṣe tó. Ohun tó sì fà á rèé tí oríṣiríṣi òfin ṣe de àwọn oníròyìn lórí ìròyìn tàbí ètò yòówù tí wọ́n bá gbé jáde kó tó di pé wọ́n gbé e sétí aráyé. Nínú àwọn ohun kò ṣeé mà ní tó ṣe pàtàkì tí oníròyìn gbọdọ̀ ṣàrídájú pé ó wà nínú ìròyìn tàbí ètò yòówù tí wọ́n bá gbé sétí aráyé ni àwọn nǹkan méjì yìí. Àwọn olóyìnbó ń pè wọ́n ní balance àti fairness. Balance ni pé oníròyìn tàbí olùgbétò jáde ò gbọdọ̀ fárí apá kan dákan sí. Bí oníròyìn bá gbọ́ ẹjọ́ ẹni ó fẹ̀sùn kàn yàn pé wọ́n ja òun lólè, dandan ni pé ó gbọdọ̀ gbọ́ ẹjọ́ ẹni wọ́n fẹ̀sùn olè kàn láti gbọ́ tẹnu ẹ̀. Ṣé lóòótọ́ ló ja onítọ̀hún lólè? Bó bá lòun ò ja onítọ̀hún lólè, ǹjẹ́ ó ní ohun tó lè fi fọ ara rẹ̀ mọ́ létí aráyé? Gbogbo ẹjọ́ yìí gbọdọ̀ wà nínú ohun tí ẹni bá fẹ́ gbé ọ̀rọ̀ fún ọ̀pọ̀ èrò bá fẹ́ gbé jáde. Fairness wá ní àìṣègbè. Báyìí òun kò ṣe wà lọ́kàn rẹ tó pé lágbájá ló jẹ̀bi, tàmẹ̀dù ló jàre, làkàṣìgbè ló forí wọn gbára wọn. Ọ̀rọ̀ tó bá gbé fáyé ò kan tó rò rárá. Tìrẹ ni kó o gbé gbogbo ohun tó o gbọ́ lẹ́nu igun méjèèjì fáyé kí oníkálukú tó ń gbọ́ lè ṣèdájọ́ lọ́kàn ara wọn. O ò sì gbọdọ̀ fún lágbájá láàyè kó sọ̀rọ̀ ju tàmẹ̀dù. Bí o bá fún lágbájá láàyè 20 ìṣẹ́jú, ó pọn dandan kí o fún tàmẹ̀dù náà láàyè 20 ìṣẹ́jú kó fi wí tẹnu ẹ̀. Bó o bá sì gbẹnu àwọn méjèèjì sọ̀rọ̀, o ò gbọdọ̀ rojọ́ lágbájá ju ti tàmẹ̀dù lọ. Ìdíwọ̀n kan náà ló gbọdọ̀ fi rojọ́ àwọn méjèèjì. Torí ohun tétí bá gbọ́ ni ó ṣèdíwọ̀n ohun tọ́kàn ó rò. Bí etí bá sì gbọ́ ti lágbájá ju ti tàmẹ̀dù, ó ṣeé ṣe kí ọkàn ó rò ti lágbájá ju ti tàmẹ̀dù lọ. Àwọn òfin yìí ni gbogbo ẹni tí yóò bá kẹ́kọ̀ọ́ olùbọ́pọ̀ èrò sọ̀rọ̀ gbọdọ̀ là kọjá ó tó di pé ó yege nílé ìwé láti gbé ọ̀rọ̀ sórí afẹ́fẹ́. Torí bí ò bá kọ́ yanjú, yóò fọ̀rọ̀ dàlúrú, yóò lùgbàdì òfin, àwọn tó sì mètò lè fòfin gbé e kó má ba ayé jẹ́. Ẹ wá jẹ́ ká nìṣó lọ́dọ̀ àkàndá ọ̀rọ̀ Àjàó Awikonko. Bí ẹ bá lọ sí abala tó sọ̀rọ̀ nípa péèjì rẹ̀ gan-an, ẹ ó rí tó kọ síbẹ̀ pé broadcast journalist lòun. Ìtumọ̀ eléyìí lédè abínibí wa ni pé ìkànnì Awikonko TV yìí ìkànnì oníròyìn orí tẹlifíṣàn tàbí rédíò lòun. Béèyàn ò bá kẹ́kọ̀ọ́, ó gbọ́ àgbọ́yé ẹ̀kọ́ ọ̀hún kò ní pe ara rẹ̀ bẹ́ẹ̀. Bíi kí ẹni tí kìí ṣe lọ́ọ̀yà ó máa pe ara rẹ̀ ní lọ́ọ̀yà, tàbí kí ẹni tí kìí ṣe dókítà máa wọṣọ funfun kiri àdúgbò kó sì máa pe ara rẹ̀ ní dókítà ni. Ẹ wá jẹ́ ká ṣàgbéyẹ̀wò àwọn iṣẹ́ tí iléeṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn yìí ń gbé jáde láti ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 yìí. Ká sì jọ wò ó bóyá ó bá òfin àti ìlànà ìgbétò jáde fún ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn mu. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú méjì nínú ẹ̀ tó ní kókó jùlọ. Àkọ́kọ́ ni èyí tó ṣe lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún yìí, èyí tó pe àkọlé rẹ̀ ní Ọba Abímbọ́lá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Ọọ̀ni láti Canada. Ìdí ìjà rèé, Yorùbá ẹ kú àmójúbà EPI 002. Nínú fídíò yìí ló ti ní Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ gorí oyè pé àràbà àgbáyé kan tí Ọọ̀ni rán lọ sí ìlú Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà pé kí ni wọ́n ń ṣe níbi tí wọ́n wà yìí, ṣé wọn ò mọ̀ pé ààlà Ifẹ̀ ò débi tí wọ́n wà yìí ni. Awikonko ní àràbà àgbáyé ìgbà Aláàfin ní gbólóhùn, ó sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́ baba lẹ́nu. Fídíò kejì tí a ó jọ máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ni èyí tó ṣe lógúnjọ́ oṣù kẹrin yìí kan náà, èyí tó pe àkọlé rẹ̀ ní nítorí Ọọ̀ni rìṣà Aláàfin Ọ̀wọ́ adé lu bàbá ọba Ọ̀yọ́túnjí, ó tún fi ọlọ́pàá mú un èèmọ́dé o EPI 17. Àkọlé fídíò yìí nìkan fúnra rẹ̀ ti fojú hàn pé Awikonko farahàn bí ẹni tó ń gba ọ̀rọ̀ ẹnìkan sọ, ó ń sọ̀rọ̀ bí ẹni tó ń sọ tinú ara rẹ̀ gan-an ni. Kò kọ́ pé wọ́n ní Aláàfin lu bàbá ọba Ọ̀yọ́túnjí, kò kọ́ síbẹ̀ pé tọ́ọ̀gì Aláàfin lu bàbá ọba Ọ̀yọ́túnjí, kò kọ́ síbẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ ààfin lu bàbá ọba Ọ̀yọ́túnjí, ó kọ́ síbẹ̀ gàdàgbà pé Aláàfin ìyẹn fúnra ẹ̀ lu bàbá ọba Ọ̀yọ́túnjí nítorí táwa ni o, nítorí Ọọ̀ni. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré kò tán síbẹ̀ o. Nínú fídíò yìí Awikonko tẹ̀síwájú, ó ní Aláàfin pé bàbá ọba Ọ̀yọ́túnjí alàgbà Aróńfálè lọ sáàfin Ọ̀yọ́ nítorí dẹ́rẹ́bà bàbá náà sì ń rìkọ́ọ̀dù ọ̀rọ̀ Aláàfin. Àwọn tọ́ọ̀gì lu bàbá yìí lọ́dọ̀ Aláàfin, wọ́n sì fa òun àtìyàwó rẹ̀ lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀sùn tó lágbára gidi lèyí tá ò gbọdọ̀ bá lọ́wọ́ àgbàlagbà tàbí ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ. Ṣé ká wá ní ọba tó ń bọ̀ yìí ń gbé ogun bọ̀ láti Canada ni? Ẹni tí ò tiẹ̀ mọ̀ pé òun lè dépò bàbá rẹ̀
tó jẹ́ pé inú ìròyìn ló ti gbọ́ pé Ọ̀yọ́ ń pe òun kóun wá dádé ló ti yá ń bá àyàn jà báyìí. Bí ọ̀rọ̀ bá kọni lóminú tá ò sì rò ó sí ìyàn gẹ́gẹ́ bí ọmọlúàbí káti ẹ̀ tó sọ pé ẹni tó kọ́ṣẹ́mọṣẹ́ nínú ẹ̀ka ìgbọ́rọ̀sáfẹ́fẹ́, ohun tó kàn ní láti kàn sí àwọn tí wọ́n fẹ̀sùn kàn. Bó ò bá lè débẹ̀ rán ni lọ, bó ò bá lè rán ni lọ fìpè ránṣẹ́, bó ò bá sì tún lè pè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbẹ̀ kí wọ́n má wàá dáwọ́ lóhùn di àsìkò yòówù tí wọ́n bá fẹ́ gbé ètò jáde kó o lè sọ pé a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn o. Ẹnu wọn tiẹ̀ wọ́ òun ò rí ohun kankan wí sí ẹ̀sùn ọ̀hún. Ẹ̀yin ará ayé ẹ ṣèdájọ́ lọ́kàn ara yín. Ẹ wá jẹ́ ká lọ pè wọ́n láàfin Aláàfin Ọ̀yọ́. Nọ́mbà wọn ń bẹ lójú ìwé tí ọ́fíìsì Aláàfin ń gbé síta fún ẹnikẹ́ni tó bá fẹ́ kàn sí ààfin. Ẹ jẹ́ ká lọ béèrè níbẹ̀ pé ǹjẹ́ Awíkonko pè wọ́n láti gbọ́ tẹnu wọn kó tó gbé ètò jáde. Kí ni wọ́n wí láàfin Ọ̀yọ́ o? Hello, ẹ kúrọ̀lẹ́ o. Hello? Hello, ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́. Yes sir. Ẹ jọ̀ọ́ ṣé ọ́fíìsì Aláàfin ni mò ń bá sọ̀rọ̀ yìí, media office Aláàfin? Bẹ́ẹ̀ni. Ok, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ mo máa ní àwọn ìbéèrè kan nì tí mo fẹ́ bí tí mo mọ̀ bóyá mo lè rí ìdáhùn sí lásìkò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé mo lè má béèrè sá? Ẹ béèrè tó bá jẹ́ lè tí ó ní dídáhùn àfọ̀kò sí wàhálà. All right. Ẹ jọ̀ọ́ ṣé kí n tó lè tẹ̀síwájú, Musa Babatunde Koga lórúkọ mi láti Iris Media Prospect Service. Kí n tó tẹ̀síwájú mo fẹ́ béèrè ṣé mo lè record conversation wa, ṣé ẹ yọ̀ǹda? Why not? All right, ẹ ṣé sà. Mo wo fídíò kan ní lórí ọkùnrin oní ètò lórí ayélujára yìí Awikonko, so tó ti sọ̀rọ̀ nípa ìjà pẹ̀lú Ọọ̀ni and so on and so forth like that. So wọ́n ní wípé láti ààfin Aláàfin wípé wọ́n pe ẹnìkan àràbà àgbáyé lásìkò tí wọ́n lọ sí Ọ̀yọ́túnjí and wọ́n sọ fún wọn pé kán má lọ gangan ṣá. So n tí mo fẹ́ béèrè nínú journalism téèyàn bá fẹ́ gbé ètò bẹ́ẹ̀ jáde á ní láti béèrè reaction oníkálukú bóyá ẹni tí wọ́n bá fẹ̀sùn kàn kó tó di pé ó gbé ètò bẹ́ẹ̀ jáde tá à ń pè ní balance. So mo fẹ́ béèrè kó tó di wípé wọ́n gbé ètò yẹn jáde ǹjẹ́ wọ́n consult ọ́fíìsì Aláàfin láti béèrè reaction Aláàfin lé lórí bóyá òótọ́ ni bóyá arọ́ ni àbí bákan? Àti ẹ̀gbọ́n nǹkan kan tó sọ nílẹ̀. Wọn ò béèrè reaction yẹn kó tó di wípé wọ́n gbé ètò jáde. Bẹ́ẹ̀. Ok, so ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ nípa bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n ní wọ́n nà ní ààfin. Kó tó di wípé wọ́n gbé ètò ìyẹn náà jáde ǹjẹ́ wọ́n béèrè ọ̀rọ̀ láti ààfin wípé ǹjẹ́ òótọ́ ni kí ni reaction ẹni afẹ̀sùnkàn? Ẹ ṣe mo ti ẹ̀ lẹ́nu kankan láti. Yàtọ̀ ìdè sẹ́nà ẹ̀nù ìyẹn kankan. Ìyàwó sọ èdè ìtàn báyà ìjọpin jà. Ẹ ṣe. Òfin tó jẹ pé wọ́n bá ń jà. Ok, ẹ ṣe gan sir. Nípa títí ọ̀rọ̀ kọ́ọ̀lù yìí náà, is there something like that? Ǹjẹ́ ìpè wá ọ̀rọ̀ ìpè orí phone call? Wọ́n ní wípé láti ààfin wọ́n ń ṣe ní Ọ̀yọ́túnjí. Wọ́n ní Ọọ̀ni rán ẹnìkan àràbà àgbáyé lọ sí ibì kan ní South Carolina ní ìlú òyìnbó tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí. So wọ́n wá ní kọ́ọ̀lù wá láti ọ̀dọ̀ Aláàfin sí ọ̀dọ̀ àràbà àgbáyé ọ̀hún tí wọ́n ní Ọọ̀ni rán láti Ifẹ̀ láti lọ ṣe nǹkan bẹ́ẹ̀ pé ṣé wọn ò gbọ́ orúkọ ọbẹ̀ yẹn ní Ọ̀yọ́túnjí ni pé kí náà ṣe ń bẹ̀ pé kí wọ́n kú òun bẹ̀ kíá. Ǹjẹ́ call conversation bẹ́ẹ̀ wáyé? Àbúgbọ́ rárá. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ẹ ṣe. Ó dáa kó tó di pé a ṣèdájọ́ Awíkonko bí agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà. Ẹ jẹ́ ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá wa yìí bóyá irọ́ ni wọ́n ń pa Aláàfin Ọ̀yọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé Awíkonko pè wọ́n tí wọ́n ń parọ́ mọ́ tàbí kó tiẹ̀ jẹ́ pé òun pàápàá pè wọ́n tí wọn ò gbé kọ́ọ̀lù rẹ̀ tó wá fi lẹ́tà ránṣẹ́. Ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ lóhùn ọmọlúàbí ká fi mọ̀ bóyá yóò dáhùn lóhùn ọmọlúàbí yìí padà. Kẹ́sì máa wò ó fẹ́ sọ ọmọlúàbí o kó tó di pé. Lọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹ káàsán, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ètò, ẹ kú fífarajìn fún ìran Yorùbá. Kéèyàn tó ṣe iṣẹ́ débi ipò tí ẹ bá dé yìí onítọ̀hún ó ti máa tẹ̀síwájú látòrí méjì ọjọ́ kan ọjọ́ tó fi di ohun tó dáa tó gba ọ̀pọ̀lọpọ̀ ọdún tó gbé yín dépò tẹ̀wá yìí. Ẹ kú iṣẹ́ takuntakun. Mo wo àwọn fídíò yín kọ̀ọ̀kan ni láti recently àwọn fídíò tí tẹ́ ti ń ṣe bọ̀ nípa látìgbà tí ẹ ti lọ síbi ìwúyè
Aláàfin. So mo wá wo àwọn fídíò méjì kan níbẹ̀. So gẹ́gẹ́ bí oníròyìn, torí mo rí nínú profile yín títí bíbáyìí lórí WhatsApp àti èyí tẹ́ lò lórí YouTube pé broadcast journalist ní gẹ́gẹ́ bí oníròyìn tó jẹ́ journalist. So kí nínú fídíò ilé ìtẹ́gbé jáde, ọba Abímbọ́lá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Ọọ̀ni láti Canada. Ẹ fi flag síbẹ̀ báyìí tí ẹ fi sọ pé ìdí ìjà rèé. Yorùbá ẹ kú àmójúbà episode epi 002. So nínú fídíò yẹn lẹ ti ní Aláàfin Abímbọ́lá Ọ̀wádé pé wọ́n pe àràbà àgbáyé àbí nǹkan tí Ọọ̀ni rán lọ sí Ọ̀yọ́túnjí. So ẹni pé wọ́n béèrè lọ́wọ́ wọn pé ṣé Ọọ̀ni, ṣé wọn ò gbórúkọ bẹ̀yẹn ni, ṣé Ọọ̀ni ni, ṣé Ọ̀yọ́túnjí ni àbí Ifẹ̀túnjí àbí nǹkan, pé ṣé ó jọ orúkọ Ifẹ̀ àbí nǹkan ṣá. So ẹni àràbà bínú ó dẹ̀ kọ́ ti kọ́. Kí ẹ tó gbé fídíò yẹn jáde gẹ́gẹ́ bí oníròyìn tí ó gbọ́dọ̀ fi ojú méjì wo nǹkan, èyí tá à ń pè ní balance, láti rí dájú pé ó dúró déédé, tí ó sì lo fairness láti rí dájú pé tọ̀tún-tòsì sọ̀rọ̀ ní ìdíwọ̀n kan náà, láti rí dájú pé òun fi ọ̀rọ̀ wọn síta. Ǹjẹ́ ẹ pé Aláàfin àbí ọ́fíìsì Aláàfin àbáwọn tí wọ́n tiẹ̀ wà ní inú ààfin láti béèrè wípé ohun tí ẹ gbọ́ báyìí kí ni reaction tiwọn lé lórí? Lóòótọ́ ni, irọ́ ni, kí lẹ ní sọ sí kó tó di wípé ẹ gbé ètò yẹn jáde? Ìbéèrè kejì tí mo ní fún yín òun ni títí fídíò kan tẹ́ ṣe, the second one tẹ́ni nítorí Ọ̀ọ̀nìrìṣà Aláàfin Ọ̀wádé lu bàbá ọba Ọ̀yọ́túnjí, ó tún fi ọlọ́pàá mú èèmọ̀dé o, epi 17 which is 17. So kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ bàbá ọba Ọ̀yọ́túnjí. Ẹ sọ lẹ́yìn tẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, tẹ́ gba àwọn fídíò, àwọn pictures tí wọ́n send sí yín nípa bí wọ́n ṣe wà nílé ìwòsàn ibi tí ó ṣèṣe lára wọn. Ǹjẹ́ ẹ pé Aláàfin, àwọn tó wà láàfin àbí ẹnikẹ́ni ní agbègbè ààfin láti ẹ̀ ti gbọ́ ti ẹnu àwọn tí ọ̀rọ̀ kàn ní apá ọ̀dọ̀ wọn? Bàbá fẹ̀sùn kàn yẹn, á ṣàtì ẹ̀ jẹ́ kí ó lè dáhùn sí ní tí mo rò nìyẹn tí mo fi béèrè. Ní tó dẹ̀ mú mi béèrè báyìí pẹ̀lú ohun ọmọlúàbí ni wípé ojú tí èèyàn fi máa ń rí nǹkan gbà mí a máa yàtọ̀ síra wọn, àti wípé èèyàn máa ń ṣe nǹkan gbà mí kó má mọ̀ pé bóyá òun ti ń rìn sí apá òsì. So ó ṣeé ṣe kó jẹ́ pé orí nǹkan bí àwa ṣe ń rí, òun ṣe fi ohun ọmọlúàbí láti fi bá yín sọ̀rọ̀, mo ṣe ń bá yín sọ̀rọ̀, mo dẹ̀ fẹ́ mọ ojú ìwòye tiyín náà lórí ẹ̀yin. Kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ bàbá Arúfálè, kó sì jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tòrò, torí mo rí wípé púpọ̀ ní gbogbo nǹkan tẹ́ ń sọ wípé kí ilẹ̀ Yorùbá ó lè ní tẹ̀síwájú kó sì lè tòrò, òun lẹ fi ń ṣe gbogbo nǹkan tí ẹ sọ pé ẹ̀ ń ṣe. So mo gbà bẹ́ẹ̀, ṣùgbọ́n bóyá ẹ̀yin lè má rí lọ́nà tí àwọn míì tún gbà rí, àbí lọ́nà tí irú èmi yìí ń gbà rí, mo fi ní kí n béèrè àwọn nǹkan wọ̀nyí láti fi fìdí ọ̀rọ̀ kọ̀ọ̀kan múlẹ̀. So mo ń ṣe nǹkan kan lọ́wọ́ kó tó di wípé mo ṣe àgbéjáde ẹ̀, òun mo ṣe ní kí n gbọ́ láti ẹnu yín, kí n fi mọ sáìdì yín, ọ̀nà tí ẹ gbà rí nǹkan àti ohun tó fà á tí ẹ fi ṣe ohun yòówù tí ẹ bá ṣe. Òun mo ṣe ní mo ti pè yín lẹ́ẹ̀mejì, bọ̀ mo rí wípé bóyá ẹ sì ń tòsí fóònù. Ohun tí àwa fi béèrè ọ̀rọ̀ rèé, ṣùgbọ́n ohun tí Awikonko fi fèsì ni pé ìdí ìbéèrè wa ò yé òun. Kò yé Awikonko kẹ̀. Ó dáa, ẹ jẹ́ ká ṣàlàyé fún ọ̀gá wa ìlẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n lè mọ̀dí tá a fi ń béèrè ọ̀rọ̀ wa. Gẹ́gẹ́ bí olùbọ́pọ̀ èrò sọ̀rọ̀, kò sẹ́ni tó lágbára tó yín nínú àwọn tó lè darí ọkàn àwọn èèyàn síbikíbi pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín. Agbára ohun yín tá a gbé sókè lè tún ayé èèyàn ṣe, ó sì tún lè ba ayé aláìṣẹ̀ jẹ́ bí a bá lò ó lọ́nà àìtọ́. Torí ẹ̀ làwọn òfin àti ìlànà kọ̀ọ̀kan ṣe wà fún gbogbo ẹni tó bá ń gbé ètò jáde fọ́pọ̀ èrò láti tẹ̀lé, ó má bàa ṣe agbára ìlò, ó sì má bàa lò ó fún ìfẹ́ inú ara rẹ̀ nìkan. Torí ẹ̀ la ṣe ń béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ kí ẹ tó gbé ọ̀rọ̀ jáde, bàbá wa dáadáa, ǹjẹ́ ẹ ṣe àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe láti rí i dájú pé ọ̀rọ̀ yín ò fárí apá kan dá kan sí, kò sì fi síbì kan jù kan lọ kí ẹ tó bọ́ sórí apagbe láti gbé e jáde fáyé? Ẹ ò wá gbọ́, kí ni ìdáhùn Awikonko? Awikonko là ń béèrè unnecessary question lọ́wọ́ òun, ìbéèrè tí ò wúlò ní í jẹ́ bẹ́ẹ̀. Ó ní bóyá àwọn kan sì ni wọ́n gbà wá síṣẹ́ tí a fi rò pé a lè láyà bí Awikonko láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun. Kí ló dé táwa ò fi bẹ̀rẹ̀ sí í tara, ká bẹ̀rẹ̀ sí í forí dólẹ̀ lórí ẹni tó lọ sáàfin tí wọ́n sì lù lálùbami tó fi wá kú lẹ́yìn ọjọ́ díẹ̀? Wàyé o, ẹ̀kọ́ ti fojú ewé hàn, ọ̀rọ̀ yìí ti ṣàlàyé bí Awikonko ṣe gbé iṣẹ́ yìí àti bó ṣe fẹ́ káwọn èèyàn gbé e. Ẹ má ronú jù nípa bí ohun tó ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀, ẹ má ronú nípa ohun tí ẹni afẹ̀sùnkàn fẹ́ sọ rárá lórí ẹ̀sùn tá a fi kàn án. Lẹ́yìn tá a bá sọ̀rọ̀ tán, tọ́rọ̀ wa ti wọ orí yín lẹ ṣẹ̀ṣẹ̀ lè gbọ́ ohun tó fẹ́ sọ. Kí làákàyè yín lè tako ohun yòówù tó bá fẹ́ sọ, ká ẹ lè máa wá ohun tó jọra wọn àtèyí tó fẹ́ jọ ara wọn mọ́ ara wọn láti fi dá a lẹ́bi kó dàbó jàre. Ẹ̀yin ẹ̀ ló bẹ̀rẹ̀ sí sáré ṣètò, wọ́n fẹ́ àrẹ́sì òun o, Ọ̀yọ́ fẹ́ torí ìtàn gbé òun tì mọ́lé. Ẹ̀rín pa mí, wọn ò lè rẹ́rìn bí àṣà dòdò èèyàn fún wọn tán. Ìtàn wo ló fẹ́ sọ nípa Ọ̀yọ́ àti Ifẹ̀ tí Lájí Àbáàsì ò tí ì sọ sẹ́yìn? Gbogbo ẹnu ni mo lè fi sọ pé kò sí. Ọ̀yọ́ ò sì torí ẹ̀ gbé e nígbà tó jẹ́ pé òótọ́ ni, kò sì sọ ìtàn tiẹ̀ láti fi dá ilẹ̀ Yorùbá rú. Ìgbà tó yá ló tún sáré wá pé ẹnìkan ṣe òun pé onítọ̀hún fẹ́ pe Àjàǹbàdàn ló bá ṣèèṣì pé òun. Bí dìdìrín bá rojọ́, ṣé dìdìrín náà ni ó dáa ni? Nọ́mbà rẹ̀ mọ́kọ̀ọ̀kànlá àti t'Àjàǹbàdàn ló jọra tó bẹ́ẹ̀ tó nítọ̀hún ò fi fura. Ṣé bí orí WhatsApp làwọn èèyàn ti ń pe Awikonko? Lógo rẹ̀ sì ló fi ṣe profile picture.
bí nọ́mbà mọ́kọ̀ọ̀kànlá ìwọ àti Ajàmbàdàn bá jọra lógò yín náà tún jọra bí. Ará Canada yìí sì gọ̀ tó bẹ́ẹ̀ tí ò rí yàtọ̀. Àmọ́ wàá kan nǹkan lọ́wọ́ àwọn ọ̀gá wa oníròyìn yìí o. Ló bá lónítọ̀hún tú àṣírí sóun lọ́wọ́ pé torí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí ni wọ́n ṣe fẹ́ àrẹ́ẹ̀sì òun. Torí bọ́rọ̀ bá délẹ̀ káwọn èèyàn lè máa ṣèwọ́de fún un bí Oríyọmí Hamzat. Èmi ò pé rọ́ ni o, n ò sì pé òótọ́ ni. Ṣùgbọ́n kí ni làákàyè yín sọ fún yín pẹ̀lú ohun tẹ́ ẹ gbọ́ yìí? Bóò làwọn èèyàn ṣe lè gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Awikonko láì gbé e sí làákàyè kí wọ́n yí rí ẹ̀ wò bí wọn ò bá lè ṣàgbéyẹ̀wò irú ọ̀rọ̀ yìí nínú làákàyè wọn. Àwọn ọ̀rọ̀ olókùn tó ti sọ fún wọn sẹ́yìn tí wọn ò ṣàgbéyẹ̀wò ẹ̀ nínú làákàyè wọn. Ìbàjẹ́ lórílẹ̀-èdè táwọn tó mọ pàtàkì iṣẹ́ ìgbọ́rọ̀sáfẹ́fẹ́, oore tó lè ṣe àti ìjàmbá tó lè kó bá àwùjọ ni. Kò lè pẹ́ rárá tí wọn ó fi pe ọkùnrin Awikonko yìí lẹ́jọ́. Bí ò bá sì rí ohun mìíràn ṣàlàyé ju bó ṣe sọ̀rọ̀ yìí lọ, kò lè pẹ́ rárá tí wọn ó fi là á mẹ́wọ̀n tí wọn ó sì tá a lòjì owó gọbọi tó lè pa ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ run. Ṣùgbọ́n ìpèníjà orílẹ̀-èdè Nàìjíríà níbi mímójútó ohun tó ń lọ lórí ẹ̀rọ ayélujára òkúnná tó. Bí wọ́n bá sì gbé e báyìí, àwọn tí ò gbọ́ àgbọ́yé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lè máa pariwo pé nítorí ó tú àṣírí èèyàn ńlá kan ni wọ́n ṣe gbé e. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò sì rí bẹ́ẹ̀ rárá. Ó ń ṣe agbára rẹ̀ lò, ó sì fẹ́ fẹnu tú ìlú ni. Ó wá kù kan o. Awikonko béèrè pé ṣé àwọn kan ni wọ́n bẹ̀ mí níṣẹ́ tí mo sì wò ó pé mo lè láyà bí Awikonko béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun. Tó akọ́ṣẹ́mọṣẹ́ olùbọ́pọ̀ èrò sọ̀rọ̀ lèmi o. N ò nílò kéèyàn gbà mí síṣẹ́ kí n tó ṣe ojúṣe mi nínú àwùjọ. Ẹni ó bá wá mọ ilé Awikonko tàbí nọ́mbà rẹ̀ tí fi sókè fídíò tó ń ṣe kó bá ń béèrè lọ́wọ́ ẹ̀. Ohun tí ìnàkí bá ń jẹ nígbó ní fi lọ ẹgbẹ́ ẹ̀ níjù. Ṣé àwọn kan ni wọ́n rán òun náà níṣẹ́ tó ń jẹ́ tó fi ń ṣètò ṣáátá Aláàfin, ipò Aláàfin àtàwọn baba ńlá Aláàfin? Musa Babátúndé Kọ́gà lórúkọ tèmi. Òjò ni mí ń wo bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá. Ẹni èjì bá rí lè jí ń pa. Àrá ni mí ń wo bẹ́ẹ̀ nìkan ṣọ̀tẹ̀. Ṣùgbọ́n ẹni bá dènà dèmí ni ó rí já àràbà bí onígbà ọta. Ojú tí mo fi rí ohun tó ń lọ láwùjọ wa rèé o. Ìyókù tún dọjọ́ míì táàyè bá gbà mí níbi ẹnu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire o.